mo kí yín ẹ̀yin olóòtú àjíǹdàrà máa jẹ́ orúkọ mi ní ọba Ọlálékan Fásísìn Aládé Ọ̀kín ti ìlú Orí Adé ní Ilé-Ifẹ̀ Kingdom tí bàbá wa Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ̀yẹ Dìsẹ́pọ̀ ẹgbẹ́ paramount ruler all over the kingdom and the president and the chairman of all Obas in Nigeria. Ẹ ṣé nípa ọ̀rọ̀ Olúwo tí torí ẹ̀wà ẹni kí n bá yín dá sí. Bùbá máa sọ gangan nípa ẹ̀ torí ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ ẹ̀kọ́ tó nǹkan tí èèyàn ń fàdá ṣe. Adé àbádẹ́ ni kí èèyàn fi wòlé sílẹ̀ kó sì yẹ bó bá ṣe wù ó lè lọ sún jẹ. So tí àbádẹ́ tètè tí kékeré pẹ́ gan orúkọ Olúwo kó má di wípé tó bá dàgbà tán ẹbọ ló máa gbà. A ní ọmọkọ́mọ tó bá fẹ́ jogún kógún ìtẹ̀kítà ló máa pa. Ẹ wo gbogbo ìtàn tí Olúwo máa ń pa láti ilẹ̀ ẹ̀yin ká ti mọ ibi tó ń lọ ibi tó bẹ̀rẹ̀ sí. Lọ́jọ́ nígbà tí èèyàn kan wá bá ẹ tó ń béèrè lọ́wọ́ ẹ wípé báwo ni Ilé-Ifẹ̀ ṣe ibẹ̀ ní gbogbo Yorùbá ti ṣẹ̀ lọ tí ó dẹ̀ wà tí everybody knows that wípé Ifẹ̀ ni cradle of Yorùbá. Mo ní náà wọ́n sọ wípé Ifẹ̀ jẹ́ kan nínú ìlú ìṣẹ̀ǹbáyé ní ilẹ̀ Yorùbá. Ṣé Ìwó wá ní ìlú ìṣẹ̀ǹbáyé? Èèyàn lè fi ikú wórun kí n bá sọ lọ èèyàn lè fi ikú wórun. Olúwo ó jìnnà pátápátá sí Ọ̀ọ̀ni bí sánmọ̀ sílẹ̀ ni ó jìnnà jù kò tó ń ṣẹrù ẹ̀ pé òun ló fi Ọ̀ọ̀ni jẹ láti bó síbò. Ṣé ó fi rẹ̀ ìjọba náà kó tó ṣe máa fi Ọ̀ọ̀ni jọba? Ta ló kí lórúkọ aṣọ ìrìlẹ aláró gbọ́lé ti wá àwọn ẹjọ́ kí ni tiẹ̀ kò jẹ́ nǹkan kan nínú àfọ̀bàjẹ ní Ilé-Ifẹ̀. Nígbà tí ìwọ ẹ̀gbọ́n fẹ́ jọba Ifẹ̀ náà ló sá wá gbogbo àwọn tó ń rẹ̀ lọ́wọ́ gbogbo wọn Ifẹ̀ náà ti wá. So ìwọ tó ń rẹ̀ lọ́wọ́ tó ń sun ẹnu géètì èyẹ tí mo mọ̀ tó yẹ pé mi ò fẹ́ dárúkọ wọn kó tó di wípé wọ́n rẹ̀ lọ́wọ́ títí Arẹ́gbẹ́ fi gbà wọlé láti fi jọba. Tó bá jẹ́ kó mọ̀ wípé èèyàn náà dandan báyìí ni mi ò rò pé àwọn aráàlú máa gbà láti jẹ́ kó fi jọba. Ìgbà tó wà ní Canada gan bóyá àìlówó lọ́wọ́ ṣe pé ìgbà tí Yorùbá lówó lọ́wọ́ tí ò ní kí ní àwọn ìwà tó máa wò ọ̀tọ̀ ni ìwọ ọ̀tọ̀ ló máa ń wù Canada kì í ṣe pé jọmọ gidi náà rárá o torí mi mọ̀ dáadáa àwọn àbí ẹgbẹ́ àbúrò mi kankan náà jọ jẹ́ irọ́ tọjọ́ máa ń ṣe gbogbo shit káàkiri títì. Now ìwọ nígbà tó fẹ́ jọba gan tó fẹ́ kúrò Canada gbogbo àwọn èèyàn dáwó fún ẹni kì í ṣe pé olówó lọ́wọ́ òde tán náà kò àwọ òkájúlù ọpẹ́lọpẹ́ kábíyèsí tó ń bàjẹ́ yìí ọba Adéyẹyè Ògúnwùsì òun ló ń kówó fún ẹ first car tó máa lò olóògbé fún ẹ ó dẹ kò lè jẹ kójú kó tiẹ̀ òfin tó ń wọ gba ẹyẹ ògbé 2 sí 3 tó máa ń wọ kiri títì. So Ọọ̀ni mi ò lè sọ pé oge ló tọ́lé ẹ because tẹ́lẹ̀ bá ti ń wá owó lọ́nà mi tí ò ti yẹ kó wá owó kọ̀tẹ̀kọ̀tẹ̀ lókùn tó máa sọ owó tó ń ṣe náà mo rí pé òun tọ́ láti maintain ọ̀nà ibi tó ń gbà lówó ni òun roko bẹ̀ òun tún bẹ̀ ṣe ni. Tí wọ́n á sọ pé kìnnì kan Ọlọ́run Olódùmarè ìwọ́dọ́ lọ́hùn òrọ́ lọ́hùn rí àwọ́dọ́ Olódùmarè mọ̀ orírí orírí ẹ̀mí ni Ọlọ́run pé mi kò tilẹ̀ lè rí ni ó mú gbogbo ó sì lè ṣe gbogbo. Ọlọ́run hypocrite yẹn because to me you are an hypocrite. So ṣé tó bá nísìn tó bá gbọ́ lọ́hùn gbọ́ kí ni ìyẹn ní ṣe pẹ̀lú èmi kí ni ìyẹn ní ṣe Bíbélì kan sọ pé ẹ̀sìn máa gbogbo ọmọlà
kí ìyẹn ní ṣe pẹ̀lú anybody bá máa bọ̀ lùṣà kí wọ́n máa bọ ohun tó wù ẹ́ nínú yàrá ẹ̀ wàhálà àti ẹni tèmi ò kàn ẹ́ bí máa ń lọ̀rùn àpáàdì kò ní ìfẹ́ ṣe pẹ̀lú ẹ̀ tí ìbá ti mú ẹ dání tàbí tó bá ti mú mi dání ìwà tí wọ́n dẹ̀ ń wù ní abẹ́lé ó yẹ ká bẹ́ orí ẹ̀ sógun ṣùgbọ́n wọ́n ní tìmùtìmù dá lẹ́yìn inú ló bú sí so bẹ́ẹ̀ ni ohun tó fẹ́ káyé rí ló máa ń fẹ́ sọ ṣùgbọ́n you ní dáàdi you yourself you know yourself rà pé o ń ṣe èèyàn kan tó yẹ pé ayé lè máa pọ́nlé ìwọ owó ẹ̀ gan kò dúró fún ẹ̀ kí o bá o ní dáàbò pé ẹ̀ wípé ọbẹ̀ jẹ ọ̀nì wá pé ọba tó wà bẹ́ẹ̀ ní sí pé kó wá rí ẹ nìbàdàn wọn ta ni ẹ ọba yìí ọba dé ẹ̀rẹ̀gún ṣẹ̀fẹ̀rẹ̀gún ẹ̀ tí ló mílẹ̀ tó tó dé kó tó di ọba ló ti ní owó ló dẹ̀ ti ná kì í ṣe pé ìgbà tó sẹ̀ gorí oyè ló sẹ̀ ń wá wọ̀rọ̀ kò fi ṣàdá rárá o kì í ṣe pé ìgbà tó gorí oyè ló lọ bá wọn ní Jerusalem wípé mo fẹ́ máa píìchì kìíní yìí ẹ máa kówó fún mi kí mo lọ máa kọ́ chọ́ọ̀chì kì í dẹ̀ ṣe pé lọ bá wọn ní Mẹ́kà wípé onídìí owó ìrọ̀ òun ò sínú àwọn ọba bẹ́ẹ̀ tó bá rò pé orí àpèrè àwọn bàbá ẹ̀ ó ti sú ẹ̀ very easy design kúrò mbẹ lọ jẹ oyè àwọn mùsùlùmí ní àwọn oríṣiríṣi oyè kan tó wá ń dárúkọ tó ju mufti lọ tó ju máàmù lọ tó yẹ pé tá máa fi ẹjẹ kan nù kínní of Yorùbá land ò ti mọ̀ pé ò ti ṣe bí o fẹ́ pé Yorùbá o fẹ́ jọba lórí Yorùbá ni o ti jọba lórí wọn bẹ́ẹ̀ yẹn ó kàn lè jẹ mùsùlùmí nìkan sọ ló máa jọba lé lórí but of Yorùbá land náà yìí ni wọn á wé láwàní fún ẹ òun láyé láwàní gẹjáde lọ wọn wí láwàní fún ẹ wọn dé láwàní wọn dé máa pàṣẹ wọn dé lé kúrò lórí kíní Olúwo wọn fẹ́ lu míìsì ẹni tó bá rẹ́dì láti tún ilẹ̀ bàbá ẹ̀ ṣe wọn á fi síbẹ̀ kéèyàn kó dídí ọba máa jáde kó máa wíre gbé bí dídí ọba máa jáde kó máa sọ nǹkan ọ̀rọ̀ tí ò mọ̀pọ̀lọ́ dání náà nígbà tó bá sọ wípé kábíyèsí ìwọ ló gbé sórí oyè yẹn nìkan owó òsọrí ó kì í gbà tó sọ yẹn kí ni o ti fi gbà ṣé o gbà pọ́nlé ni àbí owó tó ní ó pọ̀ sí àbí kán lè mọ̀ ní gbajúmọ̀ kán lè mọ̀ ní afọbajẹ torí kò yé mi torí mo wọ ẹ̀mí ò rí ẹ ní ìgbà tó jẹ ọba gan kì í ṣe pé bóyá ó wà nínú ẹni tó yẹ kí kábíyèsí máa rọ́kẹ̀kẹ̀ tì bọ́ torí pé ẹ ti jọ mọ́ra láti kékeré ìwọ ń sọ wípé ọdún mẹ́jọ ni wọ́n gbà lọ́wọ́ kábíyèsí ìjọsọ́jọ́ bí inú ilé kan náà ni ṣé bá sátífíkẹ́ẹ̀tì rẹ̀ wà lọ́wọ́ ẹ̀ lórí ọkọ̀ ọdún mẹ́jọ ló gbà lọ́wọ́ ẹ̀ ipò tí ẹ̀ làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí irú ìwọ nísìnyí ṣé ìwọ wà nù ẹgbẹ́ tiwa sáwà wà nù ẹgbẹ́ ẹ̀ débi tó máa rí kábíyèsí olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá tó fẹ́ máa fi tayé tó fẹ́ máa fi fi ó yí sì fún ẹ náà because ẹni ilẹ̀ náà ló fẹ́ ga ó lè bá ẹlòmíì dẹ̀wà tó fẹ́ ga ó fẹ́ fa ẹni tó ga bọ́ sílẹ̀ kó lè ga pọ̀tọ́ ní òsè fà sílẹ̀ tó bá múra dáadáa ọ̀ọ́ni ká fẹ̀ sókè kọjá ibi tó yẹ kó wà tí ò bá mọwọ́ wẹ̀ bàbá gbà jẹun bóyá torí pé ọ̀ní sọ́njọ́ kan wípé àwọn owó ẹ wá òṣè bákanbákan sáwọn torí pé ọ̀ní very very humble mo ti ń wọ ọba nílẹ̀ Yorùbá tó ní ìwà tí ọ̀ní ní kì í ṣe pé mo rí mídíà mo sọ mi tí rí tí àwọn èrò bá wá sí pálásì báyìí ọ̀nà mẹ́sàn-án pé òun dá gbogbo wọn lóhùn kò dẹ̀ sí ẹni tó wá rà ọ̀fẹ́ wa gbà ní ilé tó bá lè ṣe àṣe ó ti pọ̀ ní ti kó owó sílẹ̀ báyìí tó lọ gba visa fún èèyàn tó ní kó lọ ṣe operation ojú ẹ̀ l'Amẹ́ríkà kò mẹ́ni yẹn rí o ẹni tó mẹ́ni yẹn lọ ní mọ̀ ẹni yẹn ló mú wá sọ́dọ̀ rí I was there nígbà tó ń pè wípé ṣé visa ti rẹ́dí kankan
tó jẹ́ gbogbo medical expenses and accommodation òní ló kárí gbogbo ẹ̀. Ìjọba lọ ní pósítà tó ń kàn pé àmọ́ iye ọba ni òní gbé mọ́tò fún, àmọ́ iye ìjòyè ni òní gbé mọ́tò fún. Ẹjọ́ mélòó ló fẹ́ pósítà máa ka o, àmọ́ iye èèyàn ni òní ti fi jọba nígbà tó débẹ̀ yìí. Ẹjọ́ mélòó ló fẹ́ máa kà gbogbo ẹni. Oríire ẹni tó bá rí ọmọ ẹ̀ tó ń gòkè, oríire ẹni tó bá rí Olúwo tó ń ṣe dáadáa, torí pé ọmọ Olúwo jẹ́ sí Ọọ̀ni, ó kéré pátápátá sí Ọọ̀ni, kò súnmọ́ ní gbogbo ọ̀nà tá fi súnmọ́ ọ̀yàn, kò súnmọ́ ibi tó ní bá jókòó sí. Wọn ò bí yàrá yìí Olúwo kó jókòó sílẹ̀, ẹ máa fi kámẹ́rà wá kiri títì. So pẹ̀lú kan tẹ́ béèrè ló jẹ́ kí n yànnà náà débẹ̀. Tí ẹ bá dẹ̀ tún ní béèrè mi, ẹ jẹ́ kí n mọ̀, èmi á lè ṣàlàyé ẹ̀. Ẹ jẹ́ ká dá dúró síbí, ẹ jẹ́ ká ṣe ní Olúfimọ́, but èmi kàn fẹ́ kí ìjòyè má ṣe bí ọba. Bí ọba bá dẹ̀ ń dún, kí eléyìí kí ẹ̀mí tẹríba fẹ́ mi, kí Olúwo mọ bàbá ní bàbá. Olúwo ò sínú ọmọ tó súnmọ́ ni, níbo ló fi ọba Ọ̀bìnrin sí, níbo ló fi Aláàfin sí, òun bá wo tó bá ṣe ká gbogbo àwọn ìlú yìí ọ̀rọ̀ gọ́ọ̀fì lákọ́ kò tí kò kàn pé ó ń ka 100 ló sẹ́yìn kàn, but òun náà máa ló fẹ́ gbéraga, ó fẹ́ boost ìlú ẹ̀. Mi ò bá wí, ṣùgbọ́n ọ̀rọ̀ àbùkù ká má sọ síra wa. Ń dá àbá jẹ́ ní ká sọ bá yé bá jẹ́, ń dá àbá jẹ́ kò ní lè bá parọ́ ẹ̀. Ó jẹ́ nǹkan tó sọ Olúwo, Ọlọ́run dẹ̀ ránṣẹ́ gbogbo rọ́dọ̀rọ̀ tó ń ṣe. Ẹ máa bá ń bọ́ lọ́hùn, ẹ bá ń bọ́ Olódùmarè. Olódùmarè àwọn bàbá tí a lọ ń pọ̀ Olódùmarè. O lè dé Mẹ́kà ní ìṣe kó dárúkọ Olódùmarè kan mẹ́ni tó ń sọ. O lè dé Mẹ́kà ní ìṣe kó sọ pé Ọlọ́run wọn mẹ́ni tó ń sọ. Ṣùgbọ́n tó bá sọ pé Allah, you are talking. Gbogbo tó bá dẹ̀ fẹ́ búyàn ní ká bẹ́ẹ̀ bú Allah. Má sọ pé ká bẹ́ẹ̀ bọ́ lọ́mọ jẹ́ ká bẹ́ẹ̀ bú Olódùmarè. Àwọn bàbá tí wá nìyẹn, àwa ń sìn wọn ni, a kì í bọ wọn. Nílẹ̀ Yorùbá, wọn ń bọ, wọn ń sí Ògún, wọn ń sí Ọya, wọn máa ń bọ wọn ni. Bí bọ́ dàbí respect. Ó dàbí ìgbà táwọn Mùsùlùmí náà bá pa àgbò fún Iléyá lọ́dọọdún. Àwọn náà ní nǹkan tó ń fi àgbò yẹn bọ́. Bẹ́ẹ̀ náà ni àwa náà tá máa ń bọ Ṣàngó, tá ń bọ Bàtálá kékeré kan, a kì í sìn wọn. Ọlọ́run la máa ń sìn. Ọlọ́run gan ló tún sìn wá. Mélòó ni ìgbà tá bá fẹ́ lọ sùn, aláfẹ́ lọ sùn, Ọlọ́run máa sọ wa. Sábà la ń sọ Ọlọ́run gbẹ̀yẹ̀. Àwa kọ́. So kéèyàn máa gbé nǹkan látòrí pòdì, kó rò pé ó ń sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ òpònú, ọ̀rọ̀ òmùgọ̀ jáde. Ìyàwó ẹ̀ tó lọ yẹn ó ti táṣìírí ẹ̀. Ó ti yẹ ká mọ̀ pé ipò Ọọ̀ni ló ń wù. Bó dẹ̀ ti pèrí pé kí ni tiẹ̀ pẹ̀lú Ọọ̀ni. Bí kò ṣe bó ti jólúwo, wá tọdún nàgà. Torí wà tó sẹ́yìn nígbà yẹn ló kàn bí dìde níbi mélòó kan náà wá sífẹ̀. Fẹ́ máa jìfẹ̀ àti wọ́pọ̀. Ọmọ Ògún lè lọ́jọba nífẹ̀ẹ́. Ọmọ Ifẹ̀ náà lè lọ́jọba ní Ìwó. Ẹjọ́ ṣé ọ̀rọ̀ wà ní nǹkan bẹ́ẹ̀, ọ̀rọ̀ tí ò mọ́pọlọ dání. Ẹ ṣé gan-an, mo dúpẹ́. Àjíǹdára máa jẹ́. Lágbára Ọlọ́run, ẹ máa bá mi ní kú fún yín báyìí. Ẹ̀yin náà ẹ̀ ní rárẹ̀ rà. Ẹ ṣé.